ǹjẹ́ àtúnkù ojúmọ́ àkú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì alájọ ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá alájà balẹ̀ pẹ̀lú bí ìka bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé wọ́n máa sọ pé ojú tẹ̀ fún òwá ojú náà kò ní fọ́ etí tẹ̀ fún gbọ́ etí náà kò ní di ìròyìn tá àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ tá a mú wá ṣe mọ̀ pé tá a bá ná gbàrà tá a ná gbòòrò ọ̀dẹ̀dẹ̀ olórí òun náà là ń fàbọ̀ sí òun ló jẹ́ kí a kó bẹ́ẹ̀ ká tún ṣe bẹ́ẹ̀ ká mú ìròyìn náà wá sétí gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa fún ti àsìkò yìí orúkọ níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè ni ṣáájú ká tó máa lọ ẹ̀gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tá àsìkò yìí báyìí. Akáàánú àwọn aláìní orílẹ̀-èdè nàìjíríà o bẹ́ẹ̀ ni àánú àwọn mẹ̀kúnnù ń ṣe wá pẹ̀lú ṣùgbọ́n a ò rọ́gbọ́n dá sí ìfúnpinpin èyí tó wà lóde báyìí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí òun ló sọ bẹ́ẹ̀ lánàá òde yìí. Ó kéré tán ènìyàn 4 ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé látàrí ìjàmbá iná èyí tó jó ní ìpínlẹ̀ Èkó tó sì ṣe bẹ́ẹ̀ tó ráwọn 4 lọ sájò àrèmábọ̀. Ní ìpínlẹ̀ Kogi báyìí ogunlọ́gọ̀ ilé ni omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti gbà tó sì ti lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jáde ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún bá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti ran àwọn lọ́wọ́. Aya gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ládọjà òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé báyìí. Ní ìpínlẹ̀ Èkó báyìí arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gún ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́bẹ pa ló bá fẹsẹ̀ fẹ́ lójúbà ehoro. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá. Akáàánú àwọn aláìní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni àánú àwọn mẹ̀kúnnù ṣe wá pẹ̀lú ṣùgbọ́n a ò rọ́gbọ́n dá sí ìfúnpinpin tó ń bẹ lóde yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà òun ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí lólùlú ilẹ̀ yìí ti ń ṣe àbújá ó ní igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí èyún Kashim Shettima òun ló sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọlọ́gbọ̀n ọdún èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Nigerian Economic Summit lásìkò yìí ó ní Kashim Shettima tó jẹ́ igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ló fi ọ̀rọ̀ náà léde wípé a mọ̀ pé ìfúnpinpin wà láàrin ẹ̀yin mẹ̀kúnnù àti aláìní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n títa ríro báyìí òun náà ni a máa ń kọlà tá a bá wu ìwà tá a wù yìí tá a sì ṣe ìgbésẹ̀ tá a ṣe yìí níṣe ni ohun gbogbo yóò padà tó le sí i ní ọjọ́ iwájú ó ní látẹ̀yìnwá ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti dẹnu kodò ṣùgbọ́n ìṣèjọba tó dé yìí níṣe ló ń gbìyànjú láti tún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà ìdí sì ní tó fi já sí wípé a nílò láti gbé ìgbésẹ̀ tá à ń gbé yìí a mọ̀ wípé ìfúnpinpin ń bẹ ebi ń bẹ ìyàn ń bẹ bẹ́ẹ̀ a ní láti ṣe gbogbo àwọn ìgbésẹ̀ yìí èyí ló sì fà á tí èmi igbákejì ààrẹ Kashim Shettima àti ẹni tó jẹ́ ọ̀gá mi èyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ọkàn wa fi gbọgbẹ́ tá a sì ṣe ìkáàánú àti ìbánikẹ́dùn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mẹ̀kúnnù àti aláìní tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kashim Shettima tún wá ní ẹ jẹ́ ká forí tì í ká sì ní ìfaradà pẹ̀lú ètò ìṣèjọba tó wà lóde yìí ó ní láìpẹ́ dídùn lọ́sàn yóò so torí wípé títa ríro òun là á kọlà nígbà tí ìlà náà bá jiná tán níṣe òní yóò di ọ̀fẹ́ tí yóò wù ní tí ó sì rẹwà lẹ́rẹ̀kẹ́ ni èyí ló sì fà á tó ń fi rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù àti aláìní wípé ẹ ṣe sùúrù àrọ́gbọ́n dá sí i a ní láti gbé ìgbésẹ̀ tá à ń gbé yìí ni ṣùgbọ́n kí gbogbo ẹ̀ kó tún lè dáa òun náà ní ìgbésẹ̀ tá à ń gbé yìí. Ó kéré tán ènìyàn 4 ló mà ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé báyìí látàrí ìjàmbá iná èyí tó wáyé ní ilé ìtura kan ní ìpínlẹ̀ Èkó ní òpópónà tán pè ní Baálẹ̀ Olódì Àpápá ní ìpínlẹ̀ Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé ní ilé ìtura àti ilé ìgbafẹ́ kan nínú ètò ti já sí wípé àwọn 4 ó ní wọ́n sọ wípé wọ́n jóná kọjá àlà tí wọ́n sì jóná gbogbo ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé lẹ́yìn tí
fẹ́ǹsì kan tó ya lulẹ̀ èyàn ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé lánàá òde yìí ó ní ìṣẹ̀lẹ̀ burúkú míì ó ní ó tún wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Benjamin Hundeyin bó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn gba ìpè ní àgọ́ àwọn agbófinró wípé ilé kan tó jẹ́ ilé ìtura àti ilé ìgbafẹ́ ó ní iná ṣẹ́yọ ní ibẹ̀ tó sì já sí wípé àwọn òṣìṣẹ́ ilé ìtura náà tán jẹ́ 4 ó ní wọ́n jóná kọjá ìdánimọ̀ tó sì jóná kọjá ààlà ó ní ohun tó ṣe okùnfà iná náà àwọn kò tí ì rí ìdí rẹ̀ ṣùgbọ́n níṣe ni àwọn 4 ni wọ́n ti jáde láyé báyìí. Benjamin Hundeyin ó ní nínú ìṣẹ̀lẹ̀ èyí tó fara pẹ́ yìí ó ní ní ọjọ́ àbámẹ́ta pẹ̀lú bó ṣe já sí wípé ní agbègbè tí wọ́n pè ní Èjìgbò ní ìpínlẹ̀ Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètò já sí wípé fẹ́ǹsì kan òun ló ṣe bẹ́ẹ̀ tó ya lulẹ̀ lásìkò tí òjò ń rọ̀ lọ́wọ́ tó sì ṣe bẹ́ẹ̀ wó lu àwọn ènìyàn 3 kan tán rìn lásìkò òjò náà. nínú àwọn ènìyàn 3 tí ó fi orúkọ wọn léde ó ní Amaka tó jẹ́ ẹni 30 ọdún, Etim tó jẹ́ ẹni ọdún 38 àti Emmanuel ní àwọn 3 ní fẹ́ǹsì náà ló yàwó lulẹ̀ ní agbègbè náà ó ní wọ́n gbìyànjú láti gbé àwọn 3 lọ sí ilé ìwòsàn èyí tó pè ní Ìsọlọ̀ General Hospital tó sì já sí wípé ibẹ̀ ni Etim àti Emmanuel ni wọ́n ti kílé ayé yìí pé ó dìgbò ṣe tí wọ́n ṣe bẹ́ẹ̀ tàtẹ́rù nípa nínú ètò ní Amaka tó jẹ́ ẹni 30 ọdún ó wà ní ilé ìtura ní ilé ìwòsàn náà ẹni tó gba ìtọ́jú lọ́wọ́ báyìí tó sì bẹ Elédùmarè wípé kó fún ní àlàáfíà tó péye. ó wáyé o Benjamin Hundeyin ó ní òun bá wọn mọ̀lẹ́bí àwọn 4 tí wọ́n jóná gbúgbú látàrí ìjàmbá iná náà kẹ́dùn lórí ìpapòdà wọn tó sì sọ wípé àwọn ṣe ìwádìí lórí tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún. ní ìpínlẹ̀ Kogi báyìí ogunlọ́gọ̀ ilé ni omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti gbé lọ báyìí o ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún bá rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń pè fún ìkúnlọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní ìjọba ìbílẹ̀ tí wọ́n pè ní Kòtóńkàfé èyàn ní ìpínlẹ̀ Kogi ó ní ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ìpínlẹ̀ ọ̀hún Kingsley Fanwo tó ti sọ di mímọ̀ wípé ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ba ilé tí kò dín ní 200 tó ti bàjẹ́ nínú èyí tí wọ́n ti rí ilé ìwòsàn ilé ìjọsìn àti ilé ìwé tó fi mọ́ ilé ìgbé gbogbo ó ní káwá ní gbogbo ènìyàn tí wọ́n wà ní abẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ó ní wọn kò dín ní mílíọ̀nù 2 ènìyàn tí wọ́n ti di aláìnílé lórí ó ní adúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ó ní ṣùgbọ́n apá ìjọba ìpínlẹ̀ Kogi ó ní kò ká ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú bí àwọn ṣe ṣe akitiyan àti ìgbìyànjú lóríṣiríṣi láti wá ilé ìgbé míì fún àwọn ènìyàn yìí tó ìjà sí pé jíjẹ mímu wọn ọrùn ìjọba ìpínlẹ̀ Kogi ló wà ó ní àmọ́ o níṣe ni agbára àwọn kò ká ìṣẹ̀lẹ̀ náà mọ́ pẹ̀lú bí nǹkan náà bí ó ti ṣe ń búrẹ́kẹ́ tó sì ń fẹ̀ sí èyí ló wá fà á tó ní àwọn ń pe ìjọba àpapọ̀ láti wọ ojútùú sí ìṣòro tí àwọn níyì kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí àwọn ní gbogbo ìpínlẹ̀ Kogi. Kingsley Fanwo ó dárúkọ ìjọba ìbílẹ̀ 9 nínú 21 èyí tí wọ́n lọ wà ní ìpínlẹ̀ Kogi tó sọ di mímọ̀ wípé ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà ó ní ó ti gba gbogbo ààyè ọ̀hún nínú ìjọba ìbílẹ̀ èyí tó fi orúkọ wọn léde ó láti rí ìjọba ìbílẹ̀ Kogi fúnra rẹ̀ ìjọba ìbílẹ̀ Lọ́kọjà ìjọba ìbílẹ̀ Adáfi ìjọba ìbílẹ̀ Òfù àti ìjọba ìbílẹ̀ Àjàòkúta tó fi mọ́ ìjọba ìbílẹ̀ Ìdá Ìbàjì. bákan náà ó ní ó dárúkọ ìjọba ìbílẹ̀ Ìbàjì ọ̀hún tó sì sọ di mọ̀ pé àwọn ń ṣe akitiyan bẹ́ẹ̀ ni àwọn ń gbìyànjú láti jẹ́ kí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn kó dé ṣùgbọ́n díẹ̀ ọmọkùnrin kò tó ó ní àwọn fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ kí ó kún àwọn lọ́wọ́ àti àwọn tí orí ṣẹ́gi ọlà fún tán wà ní àwùjọ báyìí. ọ̀fọ̀ ńlá ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ ní agboolé ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún olóyè Abdulrasheed Ládọjà pẹ̀lú bí ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó jáde láyé lánàá òde yìí. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe ni wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ẹni tó jẹ́ olóyè ìyún Abdulrasheed Ládọjà náà tó jẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́
Adéọlá Olóko tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tinúadé Ládọjà tó jẹ́ ẹni ọdún 51 òun ló ti ṣe bẹ́ẹ̀ kí ilé ayé yìí wípé ó dìgbò ṣe lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí ó ṣe ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, wọ́n sọ di mọ̀ wípé nígbà ayé Tinúadé Ládọjà náà níṣe ni ó jẹ́ ọ̀kan pàtàkì àti ògbóǹtarìgì olùṣọ́ àgùntàn nínú ìjọ Celestial Church of Christ èyún CCC ní ìgbà ayé rẹ̀. Níṣe ni wọ́n wá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì ti sọ wípé ẹni tó jẹ́ Ọ̀tún Olúbàdàn tó sì tún ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí Rasheed Ládọjà ó ní wọ́n ti bá kẹ́dùn báyìí tí wọ́n sì ti kí bàbá pé ẹ kú ara fẹ́ra kù ènìyàn yín èyí tó ṣe bẹ́ẹ̀ tó lọ lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí wọ́n ní ó ṣe Tinúadé Ládọjà náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí. Ní ìpínlẹ̀ Èkó báyìí arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gún ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́bẹ pa ló bá ṣe bẹ́ẹ̀ tó fi ẹsẹ̀ fẹ́ tó júbà ìhòòrò. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin bó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe fi múlẹ̀, ó sọ ní mọ̀ wípé ìyá ẹni tó jẹ́ afurasí ọ̀daràn ọ̀hún òní ó mú ọ̀rọ̀ náà wá sí àgọ́ àwọn agbófinró nínú ètò ti sọ di mọ̀ wípé ọmọ òun ológun ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́bẹ pa ní ìgò àkúfà ìgò pa lásìkò tí wọ́n ní èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Benjamin Hundeyin kò fi orúkọ olóògbé ọ̀hún kò fi léde, bẹ́ẹ̀ náà ni kò fi orúkọ ọ̀daràn náà kò fi léde nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára X rẹ̀. Nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn tí ń tọpinpin bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe ìwádìí arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó pa ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó júbà ehoro náà. Ó wá ní báyìí àwọn gbìyànjú láti ṣe àyẹ̀wò òkú ọ̀hún, ṣùgbọ́n níṣe ni àwọn mọ̀lẹ́bí òkú sọ wípé àwọn kò ráàyè ẹjọ́, níṣe ni àwọn fẹ́ sin ọmọ àwọn nílànà ti ẹ̀sìn mùsùlùmí tó sì sọ di mọ̀ wípé wọ́n ti sin ọmọ náà báyìí àmọ́ ìwádìí àwọn ń tẹ̀síwájú láti ṣe àwárí ọ̀daràn tó ṣe bẹ́ẹ̀ tó gún ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ní ọ̀bẹ ní ìgòpá ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn ti Biafra Nation báyìí, ẹni tó pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra ìyẹn Simon Ekpa olótú ti ṣe bẹ́ẹ̀ tó tún ti ṣe bí ọmọ akínbíyèsè rẹ̀ tó ti fi sójú òpó alátagbà X rẹ̀ nínú ètò ti ṣe àfihàn àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n tọ́júbà ehoro ní ìpínlẹ̀ Imo. Gẹ́gẹ́ bí Simon Ekpa bó ṣe kọ síbẹ̀, ó ní àwọn eléyìí wọ́n rí ikú ni wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Imo lánàá òde yìí yún lásìkò tí wọ́n ṣe ìkéde kónílé ó gbélé sit at home èyí tí wọ́n ti sọ di gbogbo ọjọ́ ajé Monday láti fi ṣe ìfẹ̀hónúhàn fún arákùnrin tó jẹ́ ajìjàǹgbara ilẹ̀ Biafra èyún Nnamdi Kanu tó wà ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí. Níṣẹ́ ni Simon Ekpa ní kò sí ìsinmi fún ọ̀tá wa, gbogbo àwọn tí wọ́n wu ìwà burúkú yìí pàápàá jùlọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí àwọn bá ti kẹ́fín ní gbogbo ilẹ̀ Ìgbò níṣẹ́ ni àwọn yóò máa ṣe ìkọlù sí wọn ní kíkankíkan. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí, ká tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tá a ṣe bẹ́ẹ̀ tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àkáànú àwọn aláìní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni àánú àwọn mẹ̀kúnnù ṣe wá púpọ̀ o, ṣùgbọ́n a kò rọ́gbọ́n dá sí ìfúnpinpin tó ń bẹ lóde yìí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà la sọ pé ó sọ ọ̀rọ̀ náà. Àní ní ìpínlẹ̀ Èkó ó kéré tán ènìyàn 4 ló ti ṣe bẹ́ẹ̀ jóná gbúgbú látàrí ìjàmbá iná tó wáyé ní ilé ìtura kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀ ní ìpínlẹ̀ Kogi báyìí ogunlọ́gọ̀ ilé ni omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti gbà tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ tí ìjọba àpapọ̀ láti dìde ìrànlọ́wọ́ fún àwọn. Aya gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún olóyè Ládọjà Rasheed ó ní ó ti ṣe bẹ́ẹ̀ pàdánù aya rẹ̀ látàrí àìsàn ráńpẹ́ tó ṣe arábìnrin ọ̀hún. Ní ìpínlẹ̀ Èkó láti mọ̀ wá pé arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gún ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́bẹ pa nígòpá ní ìpínlẹ̀ náà ni ó bá ṣe bẹ́ẹ̀ tó júbà ehoro. Títí ìgbà táàtù máa mú ìròyìn míì wá fún wa, orúkọ tèmi kò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì tẹ́ wá yìí kẹ́ lè máa rí ìròyìn wa wò lájà balẹ̀. Títí dìgbà náà àtèmi àtẹ̀yin ànígbùrú àbúrú síra wa o. Ó dàbọ̀.